Kilode tí ẹ kò fi Oruko Adedibu sí àárín àwọn ènìyàn tí ẹ fún ní àmì ẹ̀yẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Èyí ni ìbéèrè tí àwọn mọ̀lẹ́bí Alhaji Lamidi Àkànjí Aríyìbí Adedibu ń béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe kò kárí ayẹyẹ 50 ọdún eléyìí tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olórí mọ̀lẹ́bí Adedibu eyín Alhaji Aṣíwájú Abbas Adedibu. Òun náà ló ti ń béèrè ìbéèrè báyìí nínú ìwé eléyìí tí wọ́n buwọ́lù láti inú mọ̀lẹ́bí ọ̀hún. Òun náà ni wọ́n ti pé àmì ẹ̀yẹ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fi dá àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn tí wọ́n ti kópa kan tàbí òmíì lọ́lá. Òun ló yẹ kí ó kan mọ̀lẹ́bí Adedibu tó sì jẹ́ wípé àmì ẹ̀yẹ náà òun náà ni kò kàn. Wọ́n pé lára àwọn orúkọ eléyìí tí wọ́n gbé lọ sí ọ̀dọ̀ gómìnà kí gómìnà buwọ́lù kí wọ́n lè ṣe àmì ẹ̀yẹ fún wọn. Òun náà ni wọn kò fi orúkọ Adedibu síbẹ̀ tí wọ́n sì pé eléyìí ò dára tó látàrí bí àwọn mọ̀lẹ́bí náà ti ń ka àwọn ipa ribiribi eléyìí tí Adedibu ti kó pàápàá jùlọ nídìí tó ní ṣe pẹ̀lú òṣèlú ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n pé Adedibu òun náà ni ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ́nà bí wọ́n ṣe dá pápákọ̀ òfurufú eléyìí tó wà ní Alákíá sílẹ̀ lọ́dún 1979 tí wọ́n sì tún pé ipa ribiribi eléyìí tó kó láti lè jẹ́ kí ètò òṣèlú ó ṣeé ṣe ní ọdún 1992 èyàn lásìkò olóògbé MKO Abiola. Òun náà ni kò sẹ́nikẹ́ni tó lè gbàgbé. Mọ̀lẹ́bí ọ̀hún tún tẹ̀síwájú. Wọ́n pé ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ òun náà ni ó rí Adedibu gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ó ń léwájú òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n wá pé kìí ṣe irú èèyàn báyìí òun náà ni kò yẹ kí orúkọ rẹ̀ ó sí níbẹ̀. Adedibu ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí olóòṣà mọ̀lété òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ará ìlú Ìbàdàn ni wọ́n fi ọkàn sí wípé orúkọ rẹ̀ wà lára àwọn tí wọ́n fẹ́ fún ní àmì ẹ̀yẹ ọ̀hún, ṣùgbọ́n eléyìí tó jẹ́ wípé wọ́n ti kùnà láti fi orúkọ rẹ̀ sí. Àwọn mọ̀lẹ́bí Adedibu náà ni wọ́n ti wá ń sọ báyìí nínú ìwé eléyìí tí wọ́n kọ sọ́wọ́ sí ìjọba wípé kí wọ́n tètè mọ bí wọ́n ti fi orúkọ rẹ̀ síbẹ̀ tàbí kí wọ́n jáde láti ṣàlàyé ìdí ẹ̀ gan ní pàtó tí wọ́n kò fi kí orúkọ Adedibu sí àárín àwọn èèyàn eléyìí tí wọ́n fún ní àmì ẹ̀yẹ. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún sọ di mímọ̀ wípé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tètè ṣe àtúnṣe kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n bẹ gbogbo àwọn ìdílé ọ̀hún kí wọ́n sì ṣe àmì ẹ̀yẹ eléyìí tó jẹ́ ti ìdánilọ́lá ti Adedibu lọ́tọ̀ kí wọ́n sì gbé fún mọ̀lẹ́bí ọ̀hún. Fún àwọn ìròyìn bí èyí sí ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV channel. Ẹ ṣé púpọ̀.